Ẹ káàbọ̀ sórí ètò Lédìkẹ́ Ìfẹ́ Olúwa. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin bàbá mi. Ẹ rí pé mi ìjó sún mi ìjó rẹ̀ mi. Wọ́n ní gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí rọ́lá pamọ́ Gumi. Wọ́n ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Gumi o, òun ni bàbá ìsàlẹ̀ Boko Haram o, òun ni kíníkan o. Wọ́n ní rọ́ ní gbogbo ẹ̀ o. Mo tún gbé mi dè. Ẹ tún bá ń pín. Ẹ̀rí tí mo daṣọ bóra. Mo ṣẹ̀ parí prógráàmù kan ni. Kó bá dàbí wọ́n ṣe bẹ́ẹ̀ rí. Ẹ̀yin tẹ́ bá wo prógráàmù mi dáadáa, ẹ̀yin pàṣẹ náà mo wọ̀ tí mo fi parí nǹkan. Mi ò jó sún mi ò jó rẹ̀ mi. Kẹ́ má máa fojú prógráàmù ẹyọ kan ṣoṣo wò ló jẹ́ ń daṣọ bóra báyìí bí ẹlẹ́hà. Ẹ̀yin èèyàn, wọ́n ní rọ́lá ń pamọ́ Gumi o. Èmi ò rí rẹ lọ́rùn yìí rí o. A ní mi ò rí, kí ni mo pè é? Mi ò rí irú ọlọ́run yìí rí sẹ́. Ọlọ́run tó tóbi aró ẹ o, bàbá àgbà. Wọ́n ní pé tó bá jẹ́ wípé iye wa ṣì ni, a máa mọ scores. Òtítọ́ ti padà fojú hàn. Aṣiwèrè ọba àti ìjòyè àtàrà ìlú àtàlejò ló máa lótìtọ́ tí farahàn báyìí pẹ̀lẹ́lẹ̀ tí mo tún gbé wáyìí. Gbogbo Yorùbá ilẹ̀ Yorùbá tí ẹ̀ wá lè pawọ́ pọ̀ lẹ́yìn tẹ́ jẹ́ ọmọ kan kẹ́ bá wa wí fún àlejò kó lọ kẹ́ ti ṣaṣara bàgbó ẹ̀yún nu Ọlọ́run nu. Ẹ gbọ́ mi, ẹ̀yún nu Ọlọ́run nu. Gbogbo ẹ̀yin àgbààgbà wa ńlẹ̀ Yorùbá tí ẹ lè bá wa wí fún àlejò kó lọ kẹ́ kí ṣaṣara bọ́ àgbo ẹ̀yún nu Ọlọ́run nu. Pẹ̀lú ẹ̀lẹ́ tí mo tún gbédè yìí, ẹ̀yin mọ́mì mi, wọ́n ní torí ẹ̀mí kan ni mo sọ ẹ̀ gbọ́ látẹnu àwọn tó làwọn nífọ̀ làwọn lè kọ́nà làwọn ní Nàìjíríà. Wọ́n ní gbogbo ohun tá ń ṣẹlẹ̀ irọ́ la pamọ́ Gumi o. Wọ́n ní tí a bá ní làákàyè ẹ̀yin ọba wálẹ̀ Yorùbá, ẹ̀yin lèmi ọwọ́ dànfàtì ẹ̀ sí. Mo àní mo fẹ́ fi yín nírànlọ́wọ́ ta wà ìṣẹ́. Wọ́n ní tí ẹ bá ní làákàyè ẹ̀yin ọba wálẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà wálẹ̀ Yorùbá, wọ́n ní torí yín bá pé tí ẹ bá ní làákàyè ó yẹ kẹ́ jókòó kẹ́ bẹ̀rẹ̀ wípé Gumi tá à ń pè lọ́daràn, ọlọ́pàá ń ṣọ́, DSS ń ṣọ́, adẹ̀ní Boko Haram pa DSS. Ọ̀rọ̀ làákàyè gidi lọ̀rọ̀ yìí wàláì. Ọ̀rọ̀ tí mo ra fírẹ̀ rí, ọ̀rọ̀ làákàyè gidi lẹ́ni sọ. Ẹ wò pé ta ló sọ̀rọ̀, ẹ gbọ́. Wọ́n ní tí àwọn ọba wa bá ní làákàyè, torí mi ní làákàyè, mo sì mọ̀ pé gbogbo ẹ̀yin màmá bàbá tẹ́ wò mí náà ẹ ní làákàyè. Àwọn àgbààgbà wa tí wọ́n lajú wọn sílẹ̀ tí wọ́n fi pa wá ní ìpakúpa, àwọn ni wọ́n ní làákàyè. Àwọn lòpùrọ́ tàṣírí gbogbo wọn ti tú síta kí Boko Haram máa kó wọn lọ lókù. Wọ́n ní tá bá ní làákàyè ni ó yẹ ká jókòó ká bira wá pé dúró náà. Boko Haram pa DSS, Boko Haram pa sójà, DSS ń ṣọ́ Gumi, sójà ń ṣọ́ Gumi, ọlọ́pàá ń tẹ̀lé Gumi, wọ́n dẹ̀ tún tẹ̀lé lọ sọ́dọ̀ àwọn bandits. Kí ló ṣẹlẹ̀ láàrin yẹn? Ṣé mo pọ́rọ̀ tó lágbára ni? Ọ̀rọ̀ tó yẹ kí gbogbo wa ká jókòó ká máa ro lójoojúmọ́ òun lọ̀rọ̀ yẹn. Boko Haram ó ń gbàlejò DSS àti Gumi. Tí ó bá ti wá sí Gumi bẹ́ẹ̀ wá rọ̀bọ̀n fáwọn DSS, wá rọ̀bọ̀n fáwọn sójà. Meanwhile Gumi á lọ bá wọn ṣèpàdé, á ṣe gbogbo ẹ̀. Ta ló rán wọn lọ? Wọ́n ní Tinubu ló rán Gumi. A ní gbogbo wa la máa gbọ́sẹ̀. President Bola Ahmed Tinubu wọ́n lẹ́yìn lẹ́rán Gumi iṣẹ́ lẹ́wọ́ sanwó sínú ìgbèkùn
abájọ tíyàwó yìí fi dádé ikú tó dádé ẹ̀gún tó joyè abiagba tí kì í ṣabiamọ ó ti wá clear báyìí àlẹ́jì ni lọ́dọ̀ tèmi o ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tó sọ kì í ṣàlẹ́jì ẹ máa gbọ́n sí látẹnu Mufti ìlú Ìwó ó ní táwọn ọba wa bá ní làákàyè ni ó yẹ kó wò wípé ìjọba ni Gumi ṣiṣẹ́ fún ta ni ìjọba President Bola Ahmed Tinubu ọmọ Yorùbá nǹkan ti ṣe wá o nǹkan ti ṣe wá o ọmọ ní there is fire on the mountain ó kọjá mountain there is fire on the bush there is fire on the water there is fire on the roof iná ti wọlé o wàhálà ti wà ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ jọ gbọ́ná kébi tó wà analyse ẹ̀ so President Bola Ahmed Tinubu èmi fi àlẹ́jì sí o ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ yóò fi àlẹ́jì sí because ó ní tábà rò ní tábà tíyẹ̀ wọ́n bá ṣí ẹ kó security fún Gumi àwọn dẹ̀ ń pariwo pé Gumi àtàwọn Boko Haram ń ṣe ó wá láwọn bàbá wa ò ní làákàyè torí mi ní làákàyè so mi ò lè gbà pé èèyàn kan wá sọ wípé èyí tẹ́ ń pariwo Gumi ẹ̀ ní làákàyè ní tẹ́ bá ní làákàyè ẹ kúkú gbọ́ èmi ní làákàyè àwọn bàbá wa ni wọ́n ní làákàyè tọ́lájú wọn sílẹ̀ títà lòbọ̀ ń kó wọ̀ tí wọ́n dẹ̀ ń pa àwọn ọmọ wọn lójú wọn wọ́n ní President Bola Ahmed Tinubu ẹ̀yin lẹ́ rán Gumi lọ sí ọ̀dọ̀ Boko Haram wọ́n lẹ́yìn ni Gumi ṣiṣẹ́ fún pẹ̀lú Boko Haram ẹ bá ṣe ètò yìí o kí gbogbo ayé gbọ́ èmi kọ́ mo sọ o ẹ gbọ́ máa pílẹ̀ ẹ̀ fún yín wọ́n lẹ́yìn ni Gumi ṣiṣẹ́ fún bàbá Tinubu àṣírí gbogbo yóò ní bu àṣírí yá máa tú ni wọ́n ní gbogbo àwọn Nigerian government wọ́n kàn sọ wá sínú òkùnkùn ni o wọ́n mọ ohun tí wọ́n ń ṣe o láti máa fi jà wá lólè láti máa fi gbowó lọ́wọ́ àwọn orílẹ̀-èdè káàkiri káwọn orílẹ̀-èdè máa wò pé ṣé kò sówó ìlú yìí lè ṣe wá security ní kó máa ní kò sówó ni kó lè gbowó ránṣẹ́ sí wọn púpọ̀ nínú àwọn owó tó ń yá security pẹ̀lú nǹkan tó fi yáwó kiri nǹkan ti ṣe wá o nǹkan ti ṣe wá Nàìjíríà yẹn ṣá wọ́n lọ yáwó nígbà wọ́n lọ yáwó láwo ìjẹ́bi àti yìí ti ẹ̀ béèrè lọ́wọ́ wọn wípé ókè o kọ́ńtù tẹ́ ti fẹ́ lọ yáwó yìí kí lẹ sọ fún wọn wípé ẹ fẹ́ fowó ìṣe ìjà àmọ́ security ló máa ń sọ fún wọn lọ ṣe rí bá ṣe ń pa àwọn èèyàn lọ yìí wọ́n máa yá òbítíbitì owó jáde ń sìn wọ́n á ní wọ́n fẹ́ fi ṣiṣẹ́ lórí security àsìkò tó bá wá já owó yẹn jọ tó bá ti gbé ti Gumi fún tó gbé táwọn Boko Haram fún tó fóní kálukú ní títí ẹ̀ àwọn Boko Haram wá yí ilẹ̀ wọ́n wá yí ìpànìyàn ìjínigbé yẹn wọ́n yí ilẹ̀ díẹ̀ tó bá tún wá tó bí ọdún mélòó àbọ̀jọ́ mélòó àbọ̀ oṣù bí mélòó wọ́n á tún wá bẹ̀rẹ̀ padà wọ́n á tún ní ohun tó ṣẹlẹ̀ ní wípé owó tó yá ìyẹn ti tán so wọ́n tún ti need another loan fún security ọsùnlọpọlọ wa dàrú Jésù ọkọ ìjọ o ẹjọ ṣọpọlọ àwọn bàbá wa ò dàrú tòótọ́ bàbá wa mi ò lo security o ìbí inú àwọn bàbá wa yẹ kò ní security o security sáré wọ police station kó lọ rẹ́ǹtì wọn ló máa ń kó lọ sóde 24 hours security wà pẹ̀lú Sheikh Gumi ọpọlọ àwọn bàbá wa ti padà dàrú ọpọlọ àwọn bàbá yẹn ti dàrú finally ikú dárúkọ bàbá kankan ọpọlọ wọn ti dàrú èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ Mufti wo ló sọ bẹ́ẹ̀ ẹja gbọ́ kó rẹ kúrò bí mo ń bọ̀ ọwọ́ mi ti lọ tẹ̀ kọ̀ọ̀kan sí. ṣé ẹ wà sọ pé Nàìjíríà ń pa máa gbé mi ó tẹ̀ka àbọ̀pọ̀lọ yìí ṣe dàrú tó. ṣé ẹ wà sọ pé Nàìjíríà gọọmenti ó dìde rìn kó fún ẹnìkan lọ́lọ́pàá gbogbo pírẹsẹ̀ tí Gumi ń ṣe pé ọlọ́ba àwọn bandit gọ́ọ̀menti lọ́ràn láti orí ọ̀rọ̀ Gumi wọ́n padà sọ̀rọ̀ Gumi ebe ìrẹ́ ni tó ṣàlàyé fún yín number 1 ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹ̀ mọ bó ṣe gbé Gumi wá ẹ̀ sì níjókòó yẹn
ẹ̀yin gángan ọmọ Gumi ìtí Gumi ń ṣe kò yé yín. bàbá bá rí i pé ẹ lè dá nǹkú ẹsẹ̀ tẹ́ ń bi ilé wọ́n ìtọ́lọ́pàá ń tẹ̀lé Gumi káàkiri. ṣé ọlọ́pàá máa tẹ̀lé bandit terrorist? ta ni Gumi? Nàìjíríà mi ni. Medical doctor ni. Abájọ táwọn ọmọ Boko Haram fi bá tètè yà wá mi yẹn pa. Arabic study ni Islamic study. Àlééfà bàbá rẹ̀ bàbá ẹ̀ kò sí ẹnìkan náà títí ọmọ. Báwo lọ́wọ́ ṣe rí nílẹ̀ Yorùbá bàbá ẹ̀ ṣe rí wàhálà léèfà bàbá ẹ̀. Ìrọ́tẹ̀ ń pamọ́ Gumi ọ̀tọ̀ka bọ́pọ̀lọ́ yìí ṣe dàrú tó. Bùkọ́ ṣé ẹ wà sọ pé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ó dìde rìn kó fún ẹnìkan lọ́lọ́pàá. Gbogbo pírẹ́sẹ̀ tí Gumi ń ṣe pé ọlọ́ba àwọn bandit gọ́ọ̀mẹ̀ntì lọ́ràn. Kò sì lọ́rí chọ́ọ̀chì ní Kaduna wọn mà kán ní Kaduna mà. Wọ́n jọ sọ ni gọ́ọ̀mẹ̀ntì ní Kaduna ọmọ pé báyìí lọ ọ̀rọ̀ àwọn èèyàn o. Àbí táwọn èèyàn bá pọ̀ nípò yaba tíjọba ò sì lóye ọ̀bọ bí ó ṣe mú wọn. Àmọ́ ẹnìkan wá rí i pé ńgbà tí mò ń bá wọn sọ̀rọ̀ àwọn kan ń gbé balẹ̀ wọn làwọn ò ṣe mọ́ ẹjú iṣẹ́ tí mo lè máa kọ́ wọn ò dẹ̀ bí bẹ́ẹ̀ mọ́. Kódà ká tó ń fún wọn ní ìfọdúsọ pé ẹ̀bá lágbájá náà sọ̀rọ̀ ọkàn ń ṣe kínní nítorí pé kò ní sẹ́ni. Wọ́n á lọ bá ìjọba ṣé ẹ̀yọ̀ǹda fún akálọ̀ báwọn èèyàn yìí sọ̀rọ̀ ká pé option ìṣẹ́dá kí ẹ sọ pé ẹ fẹ́ lọ gbógun tì wọ́n kẹ́ ẹ máa jagun lọ àmọ́jọ́ tí ó parí àbí tí wọ́n bá tábà lọ bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá túbá tán láwọn ọ̀ ṣe rán dáradára mọ́ ọlọ́pọ̀lọpọ̀ ń bẹ́nu wọn àmọ̀dí tí wọ́n ń ṣe wọ́n ń lò wọn ni mo kọ́ bílù gbowó àìríjẹ àìrímu ló bí ẹlòmíì tó fi wà ń sá fún wọn ẹni wàá lọ́pọ̀tunítì tọ́lá àfa àgbà tí gbogbo everybody mọ̀ ni ẹ bá rí àfa ńlá níbí náà tí bá ń lọ àti tọ́ọ̀gì o àtọmọlé kéwò ogun pé ṣéwù bẹ́ẹ̀ náà ní Gumi tọ́ọ̀gì mọ̀ olè mọ̀ jàgùdà mọ̀ èèyàn rẹ̀ mọ̀ ìjọba mọ̀ gbogbo ayé lọ́ mọ̀ ẹni ọba ti pọ́pùlà gbogbo kan ni ọmọ wọ́n à sọ fún yín pé àìmọ̀ iye ọmọ ní òṣè jàgùdà ìmọ̀ o torí tí wọ́n ń pè ní bandit ní north ẹ má rẹ̀ wípé àwọn tí ń jiyàn gbé nìkan ni o wọ́n pọ̀ táìpù wọn pọ̀ èyí tí máa ṣèkà tó burú jù nù wọn wọ́n yìí ṣe ọmọ Nàìjíríà wọ́n wọlé láti Niger Chad Cameroon ni láti máa pààyàn jù gan. àwọn ṣọ́ọ̀ṣì náà túbọ̀ sí iṣẹ́ tí Gumi ṣe. nípa wípé eré àwọn làwọn ọ̀daràn tí ń wọlé ó tún wá ń dún máwọn tọ́ọ̀gì táà náà nírú wọn ń bè àtàwọn ọmọ aláìní sẹ́tọ̀ pé ìlú tí a lè ti pọ̀ jù tẹ́kùn tó bá ti fún lọ́wọ́ díẹ̀ báyìí tí a bá ní ọmọ ṣe náà ní ọmọ síkìrì ni ọmọ ṣe ṣé irú ìlú báwọn ọ̀rọ̀ wọn ọ̀gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbùkù lásán wọn máa jà. arákùnrin wa dìde wa lọ bá ìjọba lọ́wọ́ aràn èyí wá dúró ka ibi báyìí ẹ béèrè pé wáyé tíjọba kí ló dé tẹ̀ lọ bá ìjọba. ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi ó ń ṣó ẹ má bínú ó ń ṣọ́ọ̀kì mi bàjẹ́ ẹ wáyé wa lóde wọ́n ní àwọn ṣọ́ọ̀ṣì wọ́n mọ̀ sí bí Gumi ṣe ń lọ bá bandits gbogbo àwọn Christian association wọ́n mọ̀ bó ṣe ń lọ ìránṣẹ́ ńlá ni Gumi jẹ́ ní ìlú Nàìjíríà ìránṣẹ́ tó ń gbàdọ̀bálẹ̀ ìránṣẹ́ tó ń pa lọ́balọ́ba tó ń pa níjòyè òun ni Sheikh Gumi ìránṣẹ́ kan ṣoṣo tí president of the country tó lè trust láti gbéṣẹ́ lé lọ́wọ́ láti rán níṣẹ́ nítorí pé kíni ìránṣẹ́ yẹn ò kéré nínú ayé ìránṣẹ́ yẹn international body ni òun ni Sheikh Gumi ẹ pé tiwa ti bá wa báyìí ẹ máa wọ lórí burúkú tó sọ̀rọ̀ yìí ò mú fún tí ìlú wò ẹ máa wọ lòṣì yìí o
bandit lòun náà bandit ni lẹ́ni tó làwọn kan ò ní làákàyè ṣe ti rí bí ta padà bára wa àwọn tó ní tí ewé bá pẹ́ lára ọṣẹ ó máa ń di ọṣẹ tí ẹrú bá ti pẹ́ nílé a máa ṣe kinní kan fún onílé ṣe ti ráyè wa lóde báyìí sìn ẹ wo bí ta padà wá já sí ẹ wo àti gbà tí máa mú fún tí ìlú Ìwó tó ti bẹ̀rẹ̀ òun náà ti sọ rẹ̀ di Gumi ilẹ̀ Yorùbá. He is the first person in history of Nigeria tó máa lọ kó flagi Pakistan tó máa fi ṣe rally nínú Nigeria tí ò sẹ́ni tó máa yẹ lọ́wọ́ wò. He is the first person tó máa lọ́ọ̀ṣì àwọn warriors láti fẹ́ lọ fi wọ́n ja ogun lórílẹ̀‐èdè mi without government approve bóyá wọ́n dẹ̀ approve òun náà lábẹ́lẹ̀ àmọ́ tí wọn ò ṣe kankan fóun náà. Ẹ má gbàgbé wípé this man òun náà ti bọ́ síta tó sọ fún wa wípé kò sí nǹkan kan tí government lè ṣe fóun. Níyẹn Mufti ìlú wo tẹ́ ń wò yìí ó sọ openly ni pé kò sí nǹkan kan tí government of Nigeria tí wọ́n lè fòun ṣe kò sí nǹkan kan tí wọ́n lè ṣe fóun. Gbogbo tóun bá ṣe ní Nàìjíríà ṣe gbé ni lòun náà fi ní fọ́n tó lè kọ́nà tó lọ kó àwọn Taliban wá sí Nàìjíríà. Gumi ilẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ gbogbo iṣẹ́ tí Gumi ṣe tá à ń pariwo láti joy wọ́n ló jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ti ro ṣé kò jọra wọn pẹ̀lú nǹkan tí máa ìsọ̀lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìjọba. Ọ̀daràn pọ́nbélé mo rántí ní 2021 nígbà tí Nigerian government fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tọ́lọ́hun ò ní jẹ́ kó kú wọ́n kọ́kọ́ withdraw security. Ẹ gbọ́ mi àṣírí ni mo sọ síta yìí wọ́n withdraw security olóyè Sunday Adéyẹmọ ṣùgbọ́n Gumi tó wá wọlé kọlẹ̀ tó ń jẹ tó mu pẹ̀lú Boko Haram wọ́n tún increase security ẹni. Ẹ lọ́wọ́ tí Gumi bá sọ̀rọ̀ nípa àwọn Boko Haram yìí bí ọlọ́pàá ṣe máa dúró sẹ́yìn rẹ̀ Gumi máa wá jókòó ọlọ́pàá máa dúró sẹ́yìn àwọn security tó lágbára. Ìjọba Nàìjíríà wọn ò rí lancers security Gumi wọn rí gbà. Ẹ wá sọ fún mi ṣé kìí ṣe Nigerian government ló ránṣẹ́ tó tọ́. This same Gumi ó tún wá bọ́ síta ó tún wá grant interview ó wá sọ fún wa mo ṣáà ti gbé wọ́n èyí tẹ́ bá follow mi dáadáa ẹ̀yin tẹ́ bá wá ti wo program yẹn ẹ kọ sí comment section máa tún renew video yẹn wá again. Gumi federal rẹ̀ sọ wípé gbogbo nǹkan táwọn sọ tó ń sọ nípa bandit ó ní wọ́n ní Nigerian government pa ó ní because wọ́n mọ bí tí bandit wà. Gumi sọ bẹ́ẹ̀ lórí television ó ní wọ́n mọ bí tí bandit wà ó láwọn lọ́rọ̀ òun lọ síbẹ̀ ó ní kó dẹ̀ sí tóun bá ti lọ obìnrin máa tẹ̀lé òun DSS máa tẹ̀lé òun sójà máa tẹ̀lé òun ó ní ṣé bẹ́ẹ̀ lòun wá ní power tó ni tí ó bá ṣàwọn lọ́rọ̀ òun níṣẹ́. Ẹ wá wo sí ọ̀rọ̀ tó lórí burúkú Mufti ìlú wo sọ yìí ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ àṣírí ń tú àbí kò tú bá àṣírí ṣe wá tú ìyá ọmọ Yorùbá tàtà kí ni next step. A ti rí gbangba wípé ni agbójú òkùnlé kò jẹ́ ni àgbà. Ìdí nìyẹn tí wọn ò ṣe lè ṣí Sunday Igboho sílẹ̀. Ìdí nìyẹn tí wọn ò ṣe lè ṣí Gani Adams sílẹ̀. Ìdí nìyẹn tí wọn ò tún ṣe lè ṣí àwọn tí wọ́n bọ́ síta tí wọ́n láwọn ṣètò àti jà fún ìlú àwọn tí ìjọba ò ṣe lè fún wọn láṣẹ pé ó yá ẹ lọ pa wọn. Wọ́n ti mọ̀ pé táwọn bá ṣe bẹ́ẹ̀ Gumi máa gbé gbogbo evidence bó ṣe ń ránṣẹ́ bó ṣe jẹ́ wípé àjọmọ̀ wọn ní wọ́n ń lo àwọn pípù yìí láti máa fi ja olè orílẹ̀-èdè káàkiri àlẹ́jì o àwọn kan wà ní fi àlẹ́jì sí a máa sojú abẹ́ǹkò ni wọ́n máa ní wọ́n fẹ́ lọ yáwó ok mo fẹ́ wá yáwó lọ́wọ́ ẹ̀ sìn ó ṣàmà ní nǹkan tí mo ló ṣẹlẹ̀ tí mo fi fẹ́ yáwó yẹn ó máa níbi tí mo fẹ́ ná owó yẹn sí tí mo fi wá yá lọ́wọ́ ẹ̀ ibo ni Nigerian government ibo lọ́nà owó tó yá sí kí ni wọ́n sọ fún àwọn tó lọ yáwó lọ́dọ̀ wọn wípé wọ́n fẹ́ fowó ṣe
tó fi yá wọn kò possible kọ́ ló fẹ́ fowó ṣe oúnjẹ kọ́ kó lé wọn lọ́wọ́. I'm very very sure wípé security máa pẹ̀lú nǹkan tí Nigerian government fi lọ yáwó káàkiri. ọ̀rọ̀ security máa pẹ̀lú àfi tabakọ̀ tọra wa lókù. wọn ò déédéé lọ máa yá owó. ó ní ohun tí wọ́n ń lò fi yá owó. ó ní nǹkan tó ń sọ wípé àwọn fẹ́ fowó ṣe tí gbogbo àgbáyé fi yá wọn lówó. tí ló fi jẹ́ wípé owó tí Nàìjíríà tó jẹ gbèsè tí Nàìjíríà jẹ kò lóǹkà. ṣe ti ráyé lóde báyìí sí ẹ wò wá ẹ̀yin ọmọ Yorùbá àwọn kan dẹ̀ ń sunkún àsúnfẹ́ kú àwọn kan ò lè jẹ́ àlè mú wípé wọ́n ń pa àwọn èèyàn wa àwọn màmá ń sunkún lójoojúmọ́ ẹkún ni lójoojúmọ́ ẹkún ni. ẹ wo tó ń ṣẹlẹ̀ mo post fídíò kan táwọn Boko Haram tó tún kidnap àwọn èèyàn mo post ẹ̀ sí Facebook kò tí pẹ́ gbogbo kọ́mẹ́ǹtì báyìí àwọn èèyàn ń sunkún ni pé kí lélẹ̀ ṣé ohun tó ń ṣẹlẹ̀ rẹ mo wá báyìí pé ṣe bẹ́ẹ̀ ìwé kan tabakọ̀kọ̀ right up pé tó wọ́n ti kidnap èèyàn báyìí o wọ́n ti ṣe nǹkan báyìí o ẹ máa níròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn fẹ́ẹ̀kì ó bẹ́tà kí èèyàn kúkú máa bá yí da evidence yẹn síbẹ̀ kọ́nùwẹ̀ má tiẹ̀ sọ̀rọ̀ lé lórí because gbogbo parí ló ń ròyìn ó tiẹ̀ tèmi alágogo of ilẹ̀ Yorùbá yìí olóhùn alágogo of Yorùbá land gbogbo parí ríro ni bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ nìyí àwa ń ṣẹ́jú sérò míwà èrò mọbi tó ń lọ Nigerian government lọ́rọ́ Gumi iṣẹ́ Nigerian government mọ̀ọ́mọ̀ ń lo Gumi láti máa fi gàjọ wa káwa kọ́ máa pariwo Gumi o lórí rọ àwọn gógó lọ́rọ́ Gumi iṣẹ́ that is why tí security Gumi tí ò fi yigi tí ò sẹ́ni tó fẹ́ gba security lọ́wọ́ Gumi ẹ̀yin ìyá mi bàbá mi ẹ wá ra jà ẹ wá ra aṣọ wọ́n ní bá a bá gúnyán nínú ewé bá a ṣebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yó ayó ẹni tí ò ní yó ni ò ní yó òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn olúwe ò bá káwọ́ mọ́nú láti ènìyàn ọ̀làdọ̀ tó la kò tún irú kan lára àwọn ẹni bí tí wọ́n pera wọn lólórí wa Nàìjíríà wọn ò ríro ó bá tẹ́rẹ́tẹ́rẹ́ kó lọ ní attack àbí kó lọ ní ẹ̀jẹ̀ rúru kó kọjọba Nàìjíríà wọn ò rí ẹ ó bá sunkún kó má lè jẹun kó parẹ́ dànù wà láìtàlẹ̀ ìyá tún jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run because Ọlọ́run sọ wípé ṣó ṣẹ̀ṣẹ̀ ń rí ni ṣé ìwọ tó ń ronú kò yẹ kó ti ro pókè ìrònú mi kí ló fẹ́ dà ṣó lè yọ àwọn tó wà nínú ìgbèkùn lọ́dọ̀ Boko Haram ẹ wá ra jẹ wá ra aṣọ ojú òní tìyìn o mo tuntun ti ní àwọn ní new arrival àwọn ọjà tuntun ti dé mo ti ní díjà mo ti ní àwọn ọjà tuntun ẹja nìkan ni ò tí ì sí báyìí kò tí ì sí ẹja wíwá yín dandan fẹ́ ra irú náà ẹ má bínú sí mi lágbára ọlọ́ọ̀sẹ̀ tá à ń lọ wọ̀ irú máa dé today is 23rd lágbára Ọlọ́run títí on the 27th irú wa máa dé because àwọn ọjà àwọn mọ́mì mi kò yẹ kí n ti send ẹ̀ irú ni ò jẹ́ send ẹ̀ ẹ má bínú sí mi ẹ̀yin ìyá mi bàbá yín send ẹ̀ ẹ má wọ̀ tó bá ti dé bàbá yín burú yín á pọ̀ dáadáa náà ẹ wá ra aṣọ ẹ wá ra àwọn body cream tó dáa àwọn body cream tó wà pagidi mo láwọn nice cream àwọn eléyìí ṣe cream onífo kò ṣe cream eléèlá o ẹ̀yin náà rí face tèmi náà bó ṣe ń glow so àwọn face cream wà body cream wà ẹ̀yin tẹ́ bá ti lo cream tó ti sun yín tẹ́ mọ̀ orí cream tẹ́ fẹ́ lò mọ́ ẹ pè mí màá dìídì sọ yín tẹ́ máa lò fún yín tẹ́lẹ̀ ibi tẹ́ bá ti ń lò bá ẹ máa rí iṣẹ́ ẹ mọ̀ mí lánàá kó tó dé ní Ọlọ́run má bà mí jẹ́ kó tó tún mi ṣe kọ́ lọ́ má jẹ́ kí n jọra mi lójú kí iṣẹ́ ọwọ́ mi kó má bàjẹ́ so gbọ́ ẹ̀yin tẹ́ bá nídìí wọn ẹ pè mí ẹ̀yin tẹ́ bá nídìí àwọn wig ẹ pè mí ẹ nídìí àwọn jewelry ẹ pè mí ẹni tí tẹ́ bá ti fẹ́ ẹ máa bọ̀ wá sí Lady K African gbogbo lòwò store Lady K African gbogbo lòwò store ní mo wà bí báyìí ní 76 Wentworth Street Amity downtown tó bá dẹ̀ jẹ́ àwọn nǹkan àdúrà ní gbogbo ẹ̀yin tẹ́ máa mẹ́sẹ̀gì mi wípé Lady K kí láṣìírí ẹ wá fèsì ẹ
mo ti fi face cream mi hàn yín àti face soap mi so ẹ̀yin tẹ́ bá nídìí ẹ máa bọ̀ wá ó wà available tójú mi bá rí wúwúrú lánìjọ́ mẹ́ta stress ni because èmi ò lè sùn mi lè jẹun mo kàn fagídí ṣe gbogbo nǹkan tí mo ń ṣe ni pẹ̀lú àwọn ọmọ yẹn pẹ̀lú àwọn tó kidnap a sì ń sàn kan àti kò fáìlẹ̀ ìmí tuntun ti ń ṣẹlẹ̀ yẹ́wọ́n la fẹ́ ṣe gbogbo yẹn dà ṣé bá ṣe fẹ́ máa bá lọ nìyí ó ti súyàn náà ẹni tó bá lójú tì irú èmi báyìí tí mo lójú tì èmi wípé mo jẹ́ ọmọ orílẹ̀-èdè tó ti ń pa àwọn èèyàn tó lórí òkè ẹ̀ tó jẹ́ pé election mo wọ́n lórí kúkú wúmà tó máa ń pè lẹ́rọ Àríkẹ́ yẹn máa wá ṣe live show fún wúmà yẹn ò lo péjì ẹ̀ kó fi sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó gbé fún 5 seconds ariwo Tinubu ẹlẹ́kẹrin ló pa kiri tó ń kó èrò àwọn wèrè abíyámọ́ kan Òṣogbo lọ́wọ́ o ṣẹ́rẹ́ yàrá Òṣogbo bàtà tí Boko Haram bá dé wá báyìí tẹ́ bá pe Sunday Igboho èpè ní máa ṣẹ́ fún yín ẹ lọ pe ẹ̀rọ Àríkẹ́ tí gbogbo yín tẹ̀lé lẹ́yìn tẹ́ pọ̀ tó yẹ tẹ́ ẹ̀ ká bẹ́ẹ̀ lẹ́ni ó di 23 èmi ó di 23 yìí gbẹ́sẹ̀ pọ̀ tó yẹ náà ni mo ṣe máa fún yín lépè mo ti bá yín tọ́jú fídíò yìí ẹ má wọrí ó kù díẹ̀ ó kù díẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn yíya wa ẹ wá ra ohun táǹtà ojú òní tíyì gbogbo lòwò lédìké African store ẹ má gbàgbé láti bá mi like ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì lẹ́nu ọjọ́ mẹ́ta kẹ́dẹ̀ bá mi drop opinion tí yín náà sí comment section kẹ́dẹ̀ bá mi share ẹ ṣeun gan ó dàbọ̀.